wọ́n tún kí wa pé a kú dédé àsìkò yìí níbi ìwú kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 ti fi tù níbi tá a ti ṣe bẹ́ẹ̀ mo ròyìn wá lájà ọ̀balẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ojú tẹ fún òwò ojú náà ní fún ètò tẹsí fi ń gbọ́ wa ètò náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ẹbí bí ìṣe wa lórí ìkànnì yìí ìròyìn náà la mú alájà ọ̀balẹ̀ bó ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé àyànfẹ́ Elédùmarè ló náà gbára tó tó ọgbòrò lọ tó wá ṣe bẹ́ẹ̀ tẹsẹ̀ kúkú wọnà tó jìn mo ti wá kó dé o bí bàbá yìí ẹ fìdílé nǹkan ìwà nǹkan fìdílé ẹja jọmọ jẹ mọ̀lẹ́ ètò fún tásìkò yìí. ṣé bí orílẹ̀-èdè Nàìjíríà yóò bá ní àwọn ọ̀nà tó dán èyí tó sì yọ kùlùlù a yóò nílò owó tó tó 880 billion naira mínísítà kékeré fọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ló sọ èyí di mímọ̀. èmi gangan ni màá ṣáájú ìpolongo ìbò fẹ́gbẹ́ òṣèlú PDP lọ́dún 2027 ní ìpínlẹ̀ Rivers Wike ló wí èyí sóde. ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ méjì láti fi sinmi lẹ́nu iṣẹ́ fún àyájọ́ ayẹyẹ ọdún iléyá tó ń bọ̀ yìí. ìṣẹ̀lẹ̀ láabi kan mọ̀ tún rèé òṣìṣẹ́ àjọ NDLEA àti aláboyún kan pẹ̀lú àwọn ará ìlú mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tangan mọ́ná ní ìpínlẹ̀ Rivers. àwọn agbébọn ṣekú pa ọkọ ìyàwó wọ́n tún jí ìyàwó rẹ̀ gbé wọgbó lọ ní ìpínlẹ̀ Imo. láti ọjọ́ àbámẹ́ta làwọn agbésùmọ̀mí ti ń ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Zamfara ọ̀pọ̀ ilé náà sì ti dáná sun báyìí. kò dín ní àwọn báńdíìtì tí wọ́n jẹ́ ogún tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbèkúrújẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra báyìí látàrí ìkọlù táwọn ọmọ ogun lẹ̀ yìí ṣe sí wọn ní ìpínlẹ̀ Zamfara. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ǹjẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà yóò bá ní àwọn ọ̀nà tó dùn wò tó dùn tọ̀ tó sì dùn gbà dáadáa èyí tó yọkùnrin a yóò nílò owó tó tó 880 billion naira ní ọdọọdún mínísítà kékeré fọ́rọ̀ iṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ló sọ èyí di mímọ̀. ẹni tí í ṣe mínísítà kékeré tó ń rí sí agbọn ètò ọ̀rọ̀ iṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Bello Goroyo òun ló máa ṣàlàyé ọ̀rọ̀ lánàá lásìkò tó gba àwọn ìgbìmọ̀ tí wọ́n rí sí bí iṣẹ́ ṣe lọ ní orílẹ̀-èdè Nàìjíríà àti oríṣiríṣi ohun ìmáyédẹrùn ní orílẹ̀-èdè yìí pàtàkì jùlọ nípa àwọn ọ̀nà tó ń ṣe lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí wọ́n jọ ń ṣe ìjíròrò lórí bí wọ́n ṣe máa rí owó yanturu fi ṣe àwọn ọ̀nà ní orílẹ̀-èdè yìí ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí tá a bá fẹ́ ní àwọn ọ̀nà èyí tó dùn ún gbà tó sì yọkùnrin dáadáa a máa nílò owó tó tó 880 billion naira tá a máa ná sí ojú ọ̀nà ní ọdọọdún ní orílẹ̀-èdè Nàìjíríà òun lọ́nà tàwa náà yóò fi di àpòwáwò nígbà tí ó mọ̀ ṣe àlàyé pé nínú àwọn ètò ìṣúná tá a máa ń ṣe fún ọ̀rọ̀ ọ̀nà ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ọdún 2023 wọ́n ya owó tó tó 7.3 billion naira kalẹ̀ lọ́dún 2024 103.3 billion naira náà yà kalẹ̀ nígbà tí ó di ọdún 2025 168.9 billion naira ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tán yà kalẹ̀ ó ní lọ́dọọdún ní ń gbèrú sí lóòótọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò tí ì tó nǹkan kan tá a nílò tá a fi lè tún ọ̀nà orílẹ̀-èdè Nàìjíríà ṣe bí ẹni tá a fi ṣe bẹ́ẹ̀ tún sọ bí ẹni sọgbà ó ní fún ìdí èyí a nílò owó tó tó 880 billion naira láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ àti àwọn owó tán gbà lọ́wọ́ àwọn tán lo ọ̀nà kí gbogbo ẹ̀ lè sarajọ kí ó lè máa ṣe bẹ́ẹ̀ fún wa ní ọ̀nà tá a fẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà oníṣẹ́ mọ̀ pé ọ̀nà gan wà lára àwọn nǹkan tí ó mú ìdàgbàsókè bá ìlú tó jẹ́ sì tó fi ṣe bẹ́ẹ̀ tó fi pọ̀ yanturu táwọn ará ìgbèríko wọn ò bá rí ọ̀nà tó yọkùlùlù láti rìn láti gbé oúnjẹ wá sínú ìgboro oníṣẹ́ mọ̀ pé ebi ọ̀pàgbà fọmẹkẹ òun náà là ń sọ yìí ní èyí tó ń túmọ̀ sí pé ṣíṣe ọ̀nà tó dára ní orílẹ̀-èdè yìí ó ṣe pàtàkì jù. èmi gangan ni màá ṣáájú ìpolongo ìbò fẹ́gbẹ́ òṣèlú PDP lọ́dún 2027 ní ìpínlẹ̀ Rivers Wike ló máa ṣe àlàyé ọ̀rọ̀. mínísítà tó ń rí sí ọ̀rọ̀ olúìlú ilẹ̀ tí ń ṣe Àbújá Nyesom Wike olóṣè àlàyé ọ̀rọ̀ lásìkò tí àwọn oníròyìn ṣe àbẹ̀wò sí ní ilé rẹ̀ níbi tó ti sọ dímọ̀ wípé lórí akitiyan tí òun gbé ní ìgbésẹ̀ ní olúìlú ilẹ̀ tí ń ṣe Àbújá nípa àwọn ọ̀rọ̀ tó sì ti ń jáde lórí ìgbésẹ̀ tó ń gbé yìí ó lóun fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé nínú ẹgbẹ́ òṣèlú PDP òun lòún wà ó òun sì wà bẹ́ẹ̀ títí di ọ̀la òde yìí ni ó ní tó bá di àkókò fún ìpolongo ìbò
ní ọdún 2027 ohun tó ń jẹ́ mínísítà yìí lòun yóò ṣáájú fún ẹgbẹ́ òṣèlú PDP láti ṣe ìpolongo ìbò ní ọdún náà. Ó ní òun fẹ́ ṣe eléyìí láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ àti lódodo ó ní òun nífẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́kàn tó ń sì dúró tán sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Nígbà tí ó tún mọ̀ ṣe àlàyé ó ní àwọn èèyàn kan tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ dúnkòokò mọ́ òun tó sì tún ṣe bẹ́ẹ̀ halẹ̀ wípé kó ń fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Ó ní wọn ò lẹ́nu bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ ni kò sí orí wọn bẹ́ẹ̀, kò ti sí babalákúbá bẹ́ẹ̀ nìkan láàrin wọn tó lè sọ di mímọ̀ pé kó ń pò nínú ẹgbẹ́ òṣèlú PDP torí pé òun ti ṣe bẹ́ẹ̀ jìṣẹ́jìyà fún ẹgbẹ́ ọ̀hún tó sì ti mọ àkàkà àwọn yakitiyan èyí tó ń ti ṣe lórí kí ìtẹ̀síwájú tó lámìláka kó lè bá ẹgbẹ́ òṣèlú PDP. Fídíò yẹn zọ Wike ńkọ́ ní ṣàfihàn rẹ̀ báyìí. What's my future? Listen, I've told you this thing. Is it because of Aswaju presidency? Is it what they're talking about? Why do you have to ask me that? Don't you know that I said that you want to run against him? So are you not aware that I will need a campaign in Rivers State? Why you want me to say no? Are you not aware that he did not get up to 10% here, but he will win here? Are you not aware? So you don't need to, don't be asking me a question. You know. Of course. Is that hidden? Because I have said the South must produce the president. Ẹ káàbọ̀ padà. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ méjì láti fi sinmi lẹ́nu iṣẹ́ fún ayẹyẹ ọdún Iléyá èyí tó ń bọ̀ lọ́kọ̀ọ̀kan yìí. Ìjọba àpapọ̀ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé Eyín Olúbùnmi Túnjí Òjó náà ti kéde ọjọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi ṣe ìsinmi lẹ́nu iṣẹ́ fún àyájọ́ ọdún Iléyá èyí tí ó ń bọ̀ yìí nígbà tá kéde ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún tí a wà nínú rẹ̀ yìí tó ṣe déédéé ọjọ́ Jímọ̀ tí ó ń bọ̀ lọ́ọ̀kan yìí àti ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹfà yìí tí ń ṣe ọjọ́ ajé Monday fún ìsinmi lẹ́nu iṣẹ́ Olúbùnmi Túnjí Òjó nígbà tí ó máa fi òun náà léde wípé káwọn mùsùlùmí kan lo àkókò ọdún Iléyá yìí kan fi tẹ̀lé àṣẹ àti ìlànà tí òjíṣẹ́ Ọlọ́run ọba Muhammadu sallallahu alayhi wa sallam tó fi kalẹ̀ lásìkò ọdún Iléyá kan sì lo àsìkò náà láti fi bẹ̀bẹ̀ láti fi bẹ̀bẹ̀ fún ìtẹ̀síwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ láabi kan tún rèé o, òṣìṣẹ́ àjọ NDLEA àti aláboyún kan pẹ̀lú àwọn mẹ́rin ní ìtajà aráàlú onámà ti ṣe bẹ́ẹ̀ gan-an náà ní ìpínlẹ̀ Rivers. Ní agbègbè tọ́pẹ́ ní Okirika ìjọba ìbílẹ̀ Okirika ní ìpínlẹ̀ Rivers níṣẹ̀lẹ̀ láabi náà ti wáyé ní nǹkan bí dédé aago kan òru ó kọjá ìṣẹ́jú 12 pẹ̀lú bá ṣe sọ bímọ wípé iná wáyà mọ̀nàmọ́ná tó ṣe bẹ́ẹ̀ ní tó jẹ́ ti high tension ó ṣe bẹ́ẹ̀ gbólulẹ̀ tó sì jálu òrùlé àwọn ènìyàn lásìkò tí wọ́n ń sùn lọ́wọ́ níbi tá ti sọ bímọ wípé ẹni tó jẹ́ òṣìṣẹ́ àjọ NDLEA ìyún ẹni tí wọ́n ti fi orúkọ rẹ̀ léde lásìkò yìí pẹ̀lú aláboyún kan àti àwọn mẹ́rin míì ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra nígbà tí ilé bíi 3 sí 4 tó sì ṣe bẹ́ẹ̀ gbiná jẹ látàrí bí high tension náà bó ṣe bẹ́ẹ̀ jálulẹ̀ sí orí òrùlé àwọn ènìyàn ọ̀hún. Àmọ́ móròyìn náà wà lẹ́kùnrẹ́rẹ́ tí bá ti ń tẹ̀ wá lọ́wọ́ sí i. Àwọn agbébọn náà ṣekú pa ọkọ ìyàwó kan tó tún ṣe bẹ́ẹ̀ jí ìyàwó rẹ̀ gbé wọgbó ní ìpínlẹ̀ Imo. Ní Golden Estate Abafada Avenue Umuguma ní ìjọba ìbílẹ̀ Owerri ní ìṣẹ̀lẹ̀ láabi eléyìí ló ti ṣe bẹ́ẹ̀ tó ti wáyé nínú àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo Henry Okoye èyí tó ṣe omi ní aago 4 ìrọ̀lẹ́ ní àná òde yìí tí ń ṣe ọjọ́ kejì oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí ó ní ìṣẹ̀lẹ̀ láabi náà ṣẹlẹ̀ pẹ̀lú bó ṣe ní tọkọ-tìyàwó àti àwọn ẹ́jẹ̀ǹtì ilẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà jọ wà nínú ọkọ̀ SUV tó fẹ́ lọ ṣe àbẹ̀wò sí ilẹ̀ tuntun èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rà ní agbègbè tí wọ́n rà sí lásìkò tá náà ń lọ lọ́wọ́ yìí òun náà ní àwọn agbébọn kan náà da nǹkan bojú náà ṣe bẹ́ẹ̀ da ọkọ̀ wọn lọ́nà tán sì gbé ìyàwó náà
tán gbé lọ nínú èyí tí ọkọ ìyàwó ó padà síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ láti béèrè fún ìyàwó rẹ̀ èyí tí wọ́n ní ohun gangan náà fẹ́ jí gbé kó tó di pé ó ṣe bẹ́ẹ̀ mórí bọ́ọ̀lù mọ́ wọn lọ́wọ́ nígbà tó sì padà síbẹ̀ wọ́n tó fẹ́ jí òun náà gbé ṣùgbọ́n ó fi àáké kọrí ó sì ságídí báyìí náà sì ṣe bẹ́ẹ̀ tẹ́yìn ìbọn lù ú tó sì gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra àwọn méjì tí wọ́n jọ jẹ́ ẹ́jẹ̀ǹtì tí wọ́n wà nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà nìkan fara gbọgbẹ́ láàrin wọn lásìkò tá a fi ń kórè ìjọ ìyàwó olóògbé ń bẹ ní àkàtà wọn ajínigbé ọ̀hún níbi tí wọ́n fi orí mù sí báyìí Henry Okoye ni àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn láti ṣe bẹ́ẹ̀ ṣe àwárí ènìyàn ọ̀hún láti gbà kalẹ̀ lákàtà àwọn ajínigbé náà. Láti ọjọ́ àbámẹ́ta tí ń ṣe sátidé tá a lò sẹ́yìn yìí ni àwọn agbésùmọ̀mí ti ń ṣe bẹ́ẹ̀ ṣọṣẹ́ tó sì yìnbọn ṣe ìkọlù sáwọn èèyàn ní ìpínlẹ̀ Zamfara títí di àkókò yìí ọ̀pọ̀ ilé ló ti ṣe bẹ́ẹ̀ tán ti dáná sun. Abúlé méje ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ Gúsàwù ní ìpínlẹ̀ Zamfara náà sí ní àlàyé wípé àwọn oníṣẹ́ láabi wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ṣọṣẹ́ níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jó àwọn ilé ní àjò kanlẹ̀ tọ́pọ̀lọpọ̀ sì ti fi ara pa báyìí tọ́pọ̀ sì ti di aláìnílé ní orímọ tara àwọn abúlé méjèèjì ọ̀hún ibẹ̀ náà ti dárúkọ Barigaja, Makaira, Kauta, Anyimai Sibi, Yargeba, Anyiyakubu àti Ngwamata ní ìpínlẹ̀ Zamfara. Ìlú méjèèjì yìí ó ní wọ́n ní láti ọjọ́ àbámẹ́ta ó ní wọ́n ti ṣe ìkọlù sí wọn tó ń kúlùkù sì ti fi orí mù láti bẹ́ẹ̀ sẹ́ wọn sọ̀rọ̀ sàsálà fún ẹ̀mí wọn títí di àkókò tààfin kórè yìí jọ a kò tí ì rí nǹkan kan gbọ́ láti ọ̀dọ̀ àwọn aláṣẹ inú ìlú ìpínlẹ̀ Zamfara ètí wọ́n ní ọ̀pọ̀ ló ti dà láìnílé lórí báyìí. Kò dé ní àwọn agbésùmọ̀mí tán jẹ́ ogún tí wọ́n sì ní àlàyé wípé àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa ní èyí tí wọ́n ṣe ìkọlù sí wọn ní ìpínlẹ̀ Zamfara. Ikọ̀ ọmọ ogun ojú òfurufú náà sì ní àlàyé wípé wọ́n ṣe ìkọlù sáwọn oníṣẹ́ láabi agbébọn nínú ibi tí wọ́n fi orí mù sí lábúlé tó pè ní Mani ní ìjọba ìbílẹ̀ Maru. Operation Fasanyama tó jẹ́ ti ọmọ ogun ojú òfurufú náà bẹ̀rẹ̀ ìkọlù náà láti ọjọ́ 21 oṣù tí a lò sẹ́yìn tí ń ṣe oṣù karùn-ún títí di ọjọ́ kìíní oṣù kẹfà níbi tán ti ní àwọn agbébọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí ogún ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ìbọn já okùn ẹ̀mí wọn báyìí ṣùgbọ́n wọ́n ní bó ṣe lè wù kó rí àwọn fìjìláńtẹ́ tí òǹkà tàwọn jẹ́ 5 ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣèṣì yìnbọn lù lásìkò ọ̀hún látàrí wípé wọ́n wà nínú igbó lásìkò tí wọ́n ń ṣe ìkọlù náà sáwọn agbésùmọ̀mí gẹ́gẹ́ bí wọ́n ti fi ìròyìn náà léde wọ́n ní wọ́n ti ṣe ìkìlọ̀ wípé káwọn táwọn wà ní inú igbó ọ̀hún kan fi inú igbó sílẹ̀ látàrí ìkọlù tí wọ́n fẹ́ ṣe yìí wọ́n ní ṣùgbọ́n àwọn ikọ̀ fìjìláńtì ọ̀hún ó ní wọn ò gbọ́ sí ìkìlọ̀ náà èyí tó mú kí wọ́n wà lára àwọn ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa ní ìpínlẹ̀ Zamfara. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ṣáájú kí n tó máa lọ ẹ jẹ́ rántí kókó tá a pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí i. Bí orílẹ̀-èdè Nàìjíríà yóò bá ní àwọn ọ̀nà tó dán tó sì yọ kùlùlù dáadáa a yóò nílò owó tó tó 880 billion naira mínísítà kékeré fọ́rọ̀ iṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ta ló sọ èyí di mímọ̀. Èmi gangan ni màá ṣáájú ìpolongo ìbò fẹ́gbẹ́ òṣèlú PDP bó bá di ọdún 2027 ní ìpínlẹ̀ Rivers Wike ló wí èyí sóde. Amúwá wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti kéde ọjọ́ méjì láti fi sinmi lẹ́nu iṣẹ́ fún ayẹyẹ ọdún Iléyá èyí tó ń bọ̀ yìí. Ìṣẹ̀lẹ̀ láabi oní ó ṣẹ̀ ní ìpínlẹ̀ Rivers níbi tí àjọ òṣìṣẹ́ NDLEA àti aláboyún kan pẹ̀lú àwọn 4 míì tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gànmọ́ná ní ìpínlẹ̀ ọ̀hún. Aṣọ́dúnmọ̀ páwọn agbébọn ṣekú pa ọkọ ìyàwó wọ́n tún jí ìyàwó rẹ̀ gbé wọnú gbólọ ní ìpínlẹ̀ Imo. Láti ọjọ́ àbámẹ́ta tá a lò sẹ́yìn náà ní àwọn agbésùmọ̀mí ti ń ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Zamfara láti dáná sun ọ̀pọ̀ ilé nígbà tí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣìbáṣìbò. Òdín ní àwọn agbésùmọ̀mí tí òǹkà wọn jẹ́ 20 tí wọ́n ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra báyìí nígbà tí àṣìta ìbọn náà tó ṣekú pa fìjìláńtẹ́ 5 ní ìpínlẹ̀ Zamfara. Títí di àkókò tá a tún padà máa fún wa ní ìròyìn ní lórí ìkànnì tí àjọ wà yìí ó kọ́ mi ò ní yípadà o àyànfẹ́ Elédùmarè òun náà lè ní jẹ́ ó dàbọ̀. I am SP Edafe Bright and this is Delta State Police Command. Today we're bringing to you
a pathetic story of a woman that was deceived by someone who pretended to be a friend, convinced her to thinking that, oh, she can be my friend, deceived her that they were going to Cocoa Market or so. Somewhere along the line, he gave her a drink, unknown to her that that drink has been drugged. She was carrying a 2-month-old baby as her babe. I think this was February 2025. Having taken that drink, she slept off, lost consciousness, and that was how the suspect made their way with her baby. I'm proud to say today, during the 15th day of May 2025, the suspect has been arrested, the child has been rescued and handed over back to the child's biological mother. The child is now 5 months old. We'll be hearing from the mother of the child and also just ask the suspect a very few questions. Your child, when this thing happen, around which month this thing happen? February 16. February 16. 2025. This year, Abi? Yes. Sir. How you take meet this madam? For market. Okay, wetin how una take become friends? Na business. Say we want transact business. Okay. So how she take carry the child from your hand? She say ma I can't know where she dey stay. Okay. When we call reach Warri na drink, she give me drink. Okay, not be inside the bus, she for give you the drink. No, inside motor. Okay, inside motor. Yes. Okay, which drink she give you? 5 alive. Okay, 5 alive. So after you drink, wetin go happen? Sleep on your worry me. Okay. But I no fit sleep inside motor. Okay. When we come reach Igbo market, she tell me her children call her. They say they know their house, they go birthday. On their way coming back, they will pick us. Okay. Now there we sit down, they wait for our children. I can't give pikin breast. She say man not give pikin breast, man give pikin water. Okay. So I can't tell her I give pikin water inside motor. I no go fit give pikin water now like this. She said no, because you do am. Small children they don't know anything. Might give her. Okay. Like I said, because of the time that we are managing. So at what point when you take find your pikin where you not see your pikin again? In the night, but I don't know the time because I don't get phone. When the drug they affect you, when they take carry your pikin, you don't know. Nah, in the evening. You were sleeping when you wake up, you don't see your pikin Yes. again. Or how? How did Yes. pikin take miss? I'm sleeping. I was just sleeping. So when I woke up, I don't The place where she carry you go, na her house, I mean, na where? No, not be her house. Na where? Na road. She tell me say na her church member store. So na there we sit down. So when you wake up, when you call letter wake up, you na church member store true. Yeah. No, I don't know whether na church member or. But as you wake up, you don't see your pikin, you go ask question na. No, they lock the store. Now on They lock the Sunday. store. Okay, you not go back there after that day. No, when we come, we can report the matter for station. Me and the IPO for that station, we go there, but now she go ask question. Okay, you don't know the question which she asked. Yes. Okay, no wahala. So where una come eventually arrest her? Where una find her go arrest? Okay, you two you don't know. They just tell you say they do arrest her. Okay, now Ogele. Yes. Okay. Now Ogele na she dey stay. Yes. Okay, no wahala. Which day una arrest her? On 29th of April. On the 29th, na police arrest her. Yes. Okay, how old was your child when she stole the child? 2 months, 1 week. How old is the child now? Now like this, 5 months, 6 days. Okay, thank you. So you've heard from the mother of the child. We will be interviewing the suspect now. So, madam, what is your name? Temitope, Temitope, you are from where? Ondo, How old are you? 49. Okay, this pikin, where did they find? Which person hand they see am? Na my hand. Na your hand. She said you give her drink. You give her drink, abi you not give her drink? I give her drink. Why you give her the drink? She tell you say she want drink 5 alive. And that time we want to eat. Okay, una wan eat. Yes. Okay, when she wanted to breastfeed her baby, why you say no, make give the baby water? She dey give the baby breast. He carry water, cause me still give am water. Okay, so why did you carry the child? Madam, I have just 30 seconds, please. Why you carry the pikin? Okay. I carry the child because of my children already big and they go see enter university very soon. And I don't have any
pikin around me again. So you needed a small child. Yes, sir. So she wey get the way carry the pikin for 9 months, born the pikin, she don't need the pikin. No, I still tell them to let us be friend before, family friend. Okay, madam, no problem. I believe you have learnt your lessons. Yes. That's if you will learn, no. But not everybody they learn lesson. We are asked just to do our job, arrest people who have committed offense, ensure that they are duly prosecuted in the court of law. Thank you and God bless you.